Ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà tí Ọlọ́run ọba fi àyíká tó rẹwà àti ojú ọjọ́ tó dára jíǹkí rẹ̀. Gbogbo àyíká ìpínlẹ̀ yìí ló sì dára fún oníranran nǹkan tí ọmọ ènìyàn máa ń ṣe láyé látàrí àkókò tí òjò fi ń rọ̀ láàrin ọdún pẹ̀lú ewéko tó dára fún ohun ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ àwọn ìwà bíi à ń gégi nínú igbó lọ́nà àìtọ́, dídà ìdọ̀tí sí àyè tí kò tọ́, àwọn ìdọ̀tí tó ń jáde láti àwọn iléeṣẹ́ ńláńlá àti àlékún òǹkà àwọn èèyàn tó ń gbé ní agbègbè kọ̀ọ̀kan ló máa ń ṣokùnfà ìpalára fún àyíká. Bákan náà ló sì tún ṣokùnfà ìṣẹ̀lẹ̀ bíi àjàkálẹ̀ àrùn àti ìjàmbá omíyalé èyí tó máa ń ṣe àkóbá fún àlàáfíà àwọn ará ìlú àti àyíká tí Ọlọ́run ọba fi jíǹkí wa. Èyí ló fà á tó fi jẹ́ wípé láti nǹkan bíi ọdún mẹ́ta tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà nípìnlẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ akitiyan àti ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ló ti ń wáyé láti dáàbò bo àyíká wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akitiyan wọ̀nyí èyí tí ó ń wáyé lábẹ́ iléeṣẹ́ tó mójútó ètò agbègbè àti àyíká nípìnlẹ̀ yìí ló ń pe àkíyèsí àwọn ará ìlú sí pàtàkì ìmọ́tótó àyíká àti agbègbè wọn. Bákan náà ló jẹ́ wípé oríṣiríṣi àwọn ìgbésẹ̀ mìíràn ní ọ́fíìsì aya gómìnà lábẹ́ àkóso ìyáàfin Olúfúnṣọ́ Amósùn tún ń gbé láti rí wípé àwọn ìwà ọmọ ènìyàn kò mú ìpalára bá àyíká àti agbègbè wa. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn láti nǹkan bíi ọdún mẹ́ta rẹ̀ lórí àlééfà báyìí ti ṣe àwọn ètò pàtàkì tó mú àyíká àti agbègbè ìpínlẹ̀ yìí wà lálàáfíà fún ìgbé ayé ìrọ̀rùn àwọn èèyàn rẹ̀ àti láti dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá oníranran. Lára irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni ètò mímú àyíká rẹwà sí lójoojúmọ́, ètò kólẹ̀ kódọ̀tí àti ìgbélárugẹ àwọn oko ọba nípìnlẹ̀ yìí. Yàtọ̀ sí akitiyan ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹ̀ka ètò pàtàkì yìí, aya gómìnà ìpínlẹ̀ yìí ìyáàfin Olúfúnṣọ́ Amósùn náà ń kópa tó jọjú láti rí wípé ìdáàbòbò tó péye wà fún àyíká àti gbogbo agbègbè wa nípìnlẹ̀ yìí. Ìpàdé àpérò àgbáyé kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ogun Goes Green èyí tí ó wáyé nínú ọdún 2013 jẹ́ ọ̀kan lára irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí ìyáàfin Olúfúnṣọ́ Amósùn ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ tó mójútó ètò àyíká àti agbègbè nípìnlẹ̀ yìí. Ẹ̀kọ́ nípa gbígbin igi lábẹ́ ètò rẹ̀ tí wọ́n ń pè ní gẹ́fìtì náà tún jẹ́ ọ̀kan lára ọ̀nà tí ìyáàfin Olúfúnṣọ́ Amósùn gbà láti máa dáàbò bo àyíká nípìnlẹ̀ Ògùn. Oríṣiríṣi ayẹyẹ gẹ́gẹ́ bí ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọmọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn elétò náà ń lò láti fi máa polongo pàtàkì igi gbígbìn fún gbogbo àwọn èèyàn láì yọ àwọn ọmọdé sílẹ̀. Nítorí náà kò jẹ́ ìyàlẹ́nu wípé ayẹyẹ àyájọ́ ọjọ́ àyíká àti agbègbè lágbàáyé tọdún 2014 náà tún jẹ́ àkókò pàtàkì kan fún gbogbo àwọn tọ́rọ̀ kàn nípìnlẹ̀ Ògùn láti túbọ̀ polongo ọ̀nà tí àyíká yóò fi wà lálàáfíà fún ìgbé ayé ìrọ̀rùn àwọn èèyàn ìpínlẹ̀ yìí. Ọjọ́ 5 oṣù kẹfà ọdọọdún jẹ́ ọjọ́ kan tí gbogbo àgbáyé yà sọ́tọ̀ láti máa fi ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ àyíká àti agbègbè. Ayẹyẹ àyájọ́ tọdún 2014 yìí èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kọkànlélógójì irúfẹ́ rẹ̀ ni wọ́n pe àkọlé rẹ̀ ní ẹ sọ̀rọ̀ jáde, ẹ má jẹ́ kí ìpele omi òkun lọ sókè sí i. Lára ètò tí wọ́n fi ṣe ìsàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ yìí ni àbẹ̀wò iléeṣẹ́ tó mójútó ètò àyíká àti agbègbè nípìnlẹ̀ Ògùn sí ọ̀kan nínú àwọn agbègbè tí omi yíká rẹ̀ nípìnlẹ̀ Ògùn èyí tí wọ́n pè ní Tongeji Island lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìpókíà. Àbẹ̀wò náà wáyé ní ọjọ́rú ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2014. Alákòóso iléeṣẹ́ tó rí sí ètò àyíká nípìnlẹ̀ Ògùn, onímọ̀ ẹ̀rọ Ayọ̀ Olúborí tó kó ikọ̀ náà sọ̀dí sọ̀rọ̀ lórí ohun tó ṣokùnfà àbẹ̀wò wọn sí Tongeji Island lásìkò yìí. Ká lè pe àkíyèsí wa sí gbogbo eléyìí ní gbogbo àgbáyé. Báwo ni a ṣe ń mánéèjì agbègbè wa? Báwo la ṣe ń lé omi sẹ́yìn sí? Báwo la ṣe ń da ìdọ̀tí sí inú omi sí? Báwo la ṣe ń kópa nínú ká máa jẹ́ kí gbogbo agbègbè wa kó máa kí temperature ẹ̀ máa rise, kí bó ṣe gbóná sí kó máa lọ sókè ní gbogbo ìgbà. Gbogbo àwọn eléyìí ló máa jẹ́ kí
sea level kó máa ga sí tá a bá dẹ̀ pe àkíyèsí ara wa sí ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo wọn tá à ń pè ní ìdàgbàsókè yìí kó má jẹ́ pé bóyá máa wá ṣe ìpalára fún wa la ṣe ní pé ká wá sí Tongeji lẹ́ni yìí. Akọ̀wé àgbà iléeṣẹ́ tó mójútó ètò àyíká nípínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Ayọ̀ Adésànyà náà tún ṣàlàyé síwájú sí i fún àwọn èèyàn agbègbè Tongeji Island lórí àkọlé àyájọ́ ọjọ́ àyíká tọdún 2014 yìí lágbàáyé. Ìjọ àgbáyé ń sọ pé ká tún àyíká wa ṣe, ká tún environment wa ṣe kó lè wúlò kó dẹ̀ di nǹkan àmúyangàn fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Àwọn kan ti wà síwájú wa tí wọ́n ti lọ tí wọn ò bàjẹ́, àwa náà la wà ń bẹ̀ ń sìn, nígbà ó bá yá àwa náà ń lọ, a gbọ́dọ̀ bàjẹ́. Alága ìjọba ìbílẹ̀ Ìpókíà ọ̀gbẹ́ni Isiaka Adéròmú ẹni tó gbàlejò ikọ̀ àbẹ̀wò iléeṣẹ́ tó mójútó ètò àyíká nípínlẹ̀ Ògùn sí Tongeji Island lo àkókò yìí láti fi dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lórí akitiyan ìjọba àti àkólépọ̀ àwọn èèyàn rẹ̀. Bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ ìjọba fún àǹfààní òṣèlú àwa ara wa lọ́lọ́kan òjọ̀kan èyí tó ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yewa lápapọ̀. Eléyìí fi hàn irú ìfẹ́ tí ìjọba ìpínlẹ̀ Ògùn ní sí wa, pàápàá jùlọ àwa tá a wà ní agbègbè ìsàlẹ̀ ń bì. Ìfẹ́ tí wọ́n ní àti èròǹgbà tí wọ́n ní láti bá wa tún agbègbè wa ṣe jù báyìí lọ, òun ló fún wọn láǹfààní láti gbèrú ayẹyẹ ètò yìí wá sí ìjọba ìbílẹ̀ wa, pàápàá jùlọ wá sí Tongeji Island níbí. Alága ìjọba ìbílẹ̀ Ìpókíà tún gba àwọn èèyàn rẹ̀ àti gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀ nímọ̀ràn láti jìnnà sí ìwà tó lè mú ìpalára dé bá àyíká àti agbègbè wa nípínlẹ̀ yìí. Mo rọ àwọn èèyàn wa pàtàkì jùlọ ní agbègbè Tongeji yìí láti lo àǹfààní yìí láti lè rí wípé à ń rí wípé agbègbè wa àti omi wa ó ń wà ní ìwọ̀ntúnwọ̀nsì, agbègbè wa dẹ̀ wà ní ìmọ́tótó ní òrèkóòrè. Eléyìí máa jẹ́ kó jẹ́ kí káwa náà ní ká ní àǹfààní àti ìlera tó péye ní agbègbè wa. Alákòóso iléeṣẹ́ tó ń mójútó ètò àyíká àti àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ tún gba orí omi kọjá lásìkò tí wọ́n ń fi agbègbè Tongeji Island sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gba ọ̀nà náà wá. Àwọn èèyàn abúlé Weka tó wà lókè odò náà kò lè pa ìdùnnú wọn mọ́ra nígbà tí wọ́n túyáyá jáde láti dúpẹ́ lọ́wọ́ alákòóso iléeṣẹ́ tó mójútó ètò àyíká àti àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀. Alákòóso iléeṣẹ́ tó mójútó ètò àyíká àti olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ètò àyíká ọ̀gbẹ́ni Túndé Sànúsí náà darapọ̀ mọ́ àwọn ará abúlé yìí láti fẹsẹ̀ rajó. Ní ọjọ́bọ̀ ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2014 ní ayẹyẹ ìsàmì àyájọ́ ọjọ́ àyíká tọdún yìí wáyé ní gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12 tó wà ní Kútọ̀ nílùú Abẹ́òkúta. Àlejò pàtàkì níbi ayẹyẹ ìsàmì àyájọ́ ọjọ́ yìí náà ni gómìnà ìpínlẹ̀ yìí Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn. Bákan náà ni àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ Ògùn náà sì kópa níbi ayẹyẹ ọjọ́ náà. Lára àwọn ohun tó jẹyọ níbi ayẹyẹ ọjọ́ náà ni ìdánilẹ́kọ̀ọ́ àti ìfọ̀rọ̀wérọ̀ lórí ọ̀nà àti mú àyíká àti agbègbè ìpínlẹ̀ yìí wà lálàáfíà fún ìgbé ayé ìrọ̀rùn àwọn èèyàn àti ọ̀nà àti dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá oníranran. Gómìnà ìpínlẹ̀ yìí Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn sọ̀rọ̀ lórí ìhà tí gbogbo àgbáyé kọ sí mímọ̀ pàtàkì àyíká àti ipa rẹ̀ nínú ìgbé ayé ọmọ ènìyàn. Gómìnà wa ṣe lálàyé wípé ìjọba òun ti tún bẹ̀rẹ̀ ìgbésẹ̀ kan tó jọjú lórí ìtẹ̀síwájú nípa ìdáàbòbò tó péye fún àyíká àti gbogbo agbègbè ìpínlẹ̀ Ògùn lápapọ̀. To this end, approval has been granted recently for the procurement of additional waste management equipment worth over 1 billion naira to boost the capacity of the Ministry of Environment in the area of municipal waste management across the state. Bákan náà ni gómìnà wa ké sí àwọn èèyàn ìpínlẹ̀ yìí nílé lóko láti jìnnà sí àwọn ìwà àti ìṣe tó lè mú ìpalára bá àyíká àti agbègbè wa. Let me also use this occasion to call on the good people of Ogun State to note that the road medians are not meant to be refuse collection points. Therefore, people should desist from placing their refuse on the median.
To improve on the coverage of our street sweeping program, we have recently given approval for the engagement of additional 2,000 street sweepers. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ yìí, alákòóso iléeṣẹ́ tó mójútó ètò àyíká nípínlẹ̀ Ògùn, onímọ̀ ẹ̀rọ Ayọ̀ Olúborí mẹ́nubà àwọn ọ̀nà àbáyọ láti dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá àti ìpalára fún àyíká wa. The only panacea to the menace of global warming and climate change induced rising sea level and other related socio-economic challenges and risk is for us to embrace green actions, green agriculture, green business, green housing, green transport, green industrial technologies. Ó wá ké sí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀ láti mọ rírì akitiyan ìjọba ìpínlẹ̀ yìí lórí ìpolongo àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ará ìlú lórí pàtàkì ìmọ́tótó àyíká. I want us to know that our dear governor is an ardent man of the environment. Even his dressing today attests to that. He has not only ensured prompt and effective waste management, but also made it a policy that all the standard roads should be made green and not paved with concrete. Ọ̀gbẹ́ni Ayọ̀ Olúborí tún dúpẹ́ lọ́wọ́ aya gómìnà ìpínlẹ̀ yìí, Ìyáàfin Olúfunṣọ́ Amósùn fún akitiyan rẹ̀ lórí ìdáàbòbò àyíká pàápàá jùlọ lábẹ́ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ èyí tí wọ́n ń pè ní GEFT. Lára àwọn tó sọ̀rọ̀ lórí pàtàkì ìmọ́tótó àyíká níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ yìí láti rí àwọn alákòóso iléeṣẹ́ ìjọba nípínlẹ̀ Ògùn, àwọn aṣojú iléeṣẹ́ ìjọba mìíràn àti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lórílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ̀rọ̀ lórí ìpalára àti àkóbá tó wà fún àwọn èèyàn àti ilẹ̀ fún ohun ọ̀gbìn látàrí àìbìkítà fún àyíká àti gígé igi lọ́nà àìtọ́. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti àwọn ilé ẹ̀kọ́ gíga ti ìjọba náà tún kópa níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ yìí láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùkópa lórí ọ̀nà tí a fi ń dáàbò bo àyíká àti tí a lè fi dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá sí àwọn àyíká àti agbègbè wa. Ẹ jẹ́ pé bá ṣe kọ́lé wa, àwọn tó fún wa ní plan pé ká fi kọ́lé, wọ́n sọ àwọn ibi tá a máa ṣílẹ̀ tá a gbọ́dọ̀ fi sìmẹ́ǹtì sí, wọ́n dẹ̀ sọ àwọn ibi tó jẹ́ pé a gbọ́dọ̀ kọjú percentage yẹn lọ. Bọ́tẹ́ bá rí lẹ́yìn gbogbo ibi tó yẹ ká fi ṣe ká gbin ẹ̀fọ́ sí, ká gbin nǹkan sí, ká fi jókòó ká máa gbatẹ́gùn, wọ́n láti sọ di shop àti sọ di cement. Irú ìkápákì tó yẹ ká ní nínú ilé àti gbé gbogbo mọ́tò síta kò sáyè mọ́. Tí ẹni tó jò bá wá rọ̀, ó yẹ kí lára òjò yẹn kó wọnú ilẹ̀ lọ, kí lára ẹ̀kọ́ kó ṣàn lọ, kí apá kan kó padà sí ojú ọ̀run. Jẹ́rí èyí tó yẹ kó wọlẹ̀, ìgbà tí wọ́n ti kó sìmẹ́ǹtì sí gbogbo lẹ̀ kò lè wọlẹ̀ mọ́. So in short, àbára wa sọ pé gbogbo àwọn nǹkan tá à ń ṣe tó máa jẹ́ ìnira fún agbègbè wa ká gbìyànjú ká má máa ṣe mọ́. Ìgbà òjò àti ìgbà ẹ̀rùn kò rí bí ó ti máa ń rí nígbà kan rí. Nǹkan tó dẹ̀ fà ni wípé àwọn ìgbé ayé tí a ń gbé báyìí òun ló fà tí àwọn nǹkan yẹn tí yóò fi rí bẹ́ẹ̀ yẹn mọ́. Àwọn igi tí ó wà ní àyíká ní agbègbè tẹ́lẹ̀ tó jẹ́ pé gbogbo ẹni àti gé àǹgèmí náà láti fi sọ̀rọ̀, àǹgèmí náà láti fi kọ́lé. Níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ àyíká yìí náà ni iléeṣẹ́ Lafarge Cement àti iléeṣẹ́ tí wọ́n ń pè ní African Frontiers ti fi ọkọ̀ bọ́ọ̀sì àti Hilux kọ̀ọ̀kan ta iléeṣẹ́ tó mójútó ètò àyíká nípínlẹ̀ Ògùn lọ́rẹ. Àwọn iléeṣẹ́ wọ̀nyí gbé ìgbésẹ̀ pàtàkì yìí láti túbọ̀ ṣe ìkúnlọ́wọ́ tó yẹ fún iléeṣẹ́ tó mójútó ètò àyíká láti tẹ̀síwájú nínú akitiyan rẹ̀ lórí ìpolongo àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ará ìlú lórí ìmọ́tótó àyíká wọn. Síwájú sí i, lára ìgbésẹ̀ àti ètò láti fi sàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ àyíká lágbàáyé ti ọdún 2014, aya gómìnà ìpínlẹ̀ yìí, Ìyáàfin Olúfunṣọ́ Amósùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ tó mójútó ètò àyíká nípínlẹ̀ Ògùn ṣe àgbékalẹ̀ ètò ìpolongo èyí tí wọ́n pè ní Go Green Awareness Walk. Ètò ìrìn ìpolongo ọ̀hún wáyé ní ọjọ́ Ẹtì,
ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2014 wọ́n gbéra láti iléeṣẹ́ OPIC èyí tó wà lágbègbè òkè ìléwó lọ sí ọba adéwálé ọ̀dẹ́lẹ̀yẹ green park tó wà níta ìyálóde. bákan náà ni wọ́n tún lo àkókò ìrìn pàtàkì yìí láti fi ṣe ìpolongo fún àwọn ará ìlú lórí pàtàkì igi gbígbìn àti ìmọ́tótó àyíká ní ìgbà gbogbo. ìpínlẹ̀ Ògùn lè bẹ̀rẹ̀ ju báyìí lọ. ilé wa ṣe fún gbogbo àgbáyé. ìyáàfin olúfúnṣọ́ amósùn tún lo àkókò ètò yìí láti fi àpẹẹrẹ rere lélẹ̀ pẹ̀lú gbígbin igi òdòdó sí ẹ̀bá ọ̀nà. lẹ́yìn náà ni alákòóso iléeṣẹ́ tó mójútó ètò àyíká onímọ̀ ẹ̀rọ ayọ̀ olúborí, alákòóso ètò àwọn obìnrin ìyáàfin elizabeth ṣólúbi àti alákòóso ètò ìròyìn alhaji yusuf ọlánìyànú náà wá tẹ̀lé àwòkọ́ṣe aya gómìnà yìí láti gbin igi tiwọn náà ní ààyè yìí. ọdún yìí láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ni a ti ń ṣe ìpolongo láti fi àkíyèsí wa sí agbègbè wa. gbogbo àgbáyé ni wọ́n ti ń ṣe léyìí láti make sure pé àkíyèsí agbègbè wa. lẹ́ni aya gómìnà wa wọ́n ti ṣe wọ́n ti lead wa, wọ́n ti kó wa jẹ láti ìrìnsẹ̀ tó tó bí kìlómítà 3 láti ṣe àlàyé fún wa, láti fi hàn pé àwọn fúnra ara àwọn náà lè gbé fúláwà gẹ́gẹ́ bọ́jẹ́ ti máa ń gbé tẹ́lẹ̀. wọ́n fẹ́ kí agbègbè wa kó wà ní ìmọ́tótó. mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run ẹ̀kọ́ tí wọ́n ti fi kọ́ wa lé nìyí a máa mú kọjá ẹ̀mí, a mú lọ sí ilé adẹ́múlẹ̀ ní òrèkóòrè. ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀. ìyẹn ni a ṣe ń rìn tí à ń sọ fún gbogbo àwọn tí wọ́n wà ní Ògùn State pé ẹ jẹ́ ká máa ṣe mọ́tótó. ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, Ọlọ́run ò ní fàrùn ṣe àwọn ọmọ wa, ṣùgbọ́n káwa náà tún agbègbè wa ṣe. ó bẹ̀rẹ̀ sí láti ká máa túnú ilé ṣe, ká máa tún agbègbè wa ṣe, ká má da dọ̀tí sí títì. gbogbo akitiyan ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà ìbíkúnlé amósùn láti nǹkan bíi ọdún 7 sẹ́yìn báyìí lórí àti rí i dájú wípé àyíká rẹ̀ wà lálàáfíà ló ti ń so èso rere báyìí o. látàrí onírànran ìpolongo pàtàkì àyíká tó rẹwà fún ìlera àti ìdènà ìjàmbá ni ó ti jẹ́ kí àwọn èèyàn ìpínlẹ̀ yìí fi wá mọ pàtàkì ìmọ́tótó àti ìdáàbòbò àyíká lójoojúmọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí ni wọ́n gbóṣùbà fún ìjọba ìpínlẹ̀ Ògùn fún iṣẹ́ ribiribi tí wọ́n ti gbé ṣe wọ̀nyí. tí a bá wo àyíká Ògùn State dáadáa a rí i pé ó wà ní mímọ́ yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Environmental Day tí wọ́n ń ṣe ní èní ó jẹ́ ohun ọ̀tun ní ìpínlẹ̀ Ògùn nípa wípé gbogbo wa àti ẹgbẹ́ tó wà nílẹ̀ àti ẹgbẹ́ tó ṣe tá a ṣe ń dá sílẹ̀ àti tó ti wà nílẹ̀ láti rí pé kí a gbárùkù ti bí ìlú Ògùn State bó ṣe máa wà ní mímọ́. tí a bá wo gómìnà wa nígbà tí wọ́n dé ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí ló wà káàkiri tó yẹ kó lè lọ́sẹ̀ 2-3 ṣùgbọ́n tí a bá wò dáadáa wọ́n ti kó mọ́tò jáde wọ́n sì fi àkókò yìí gba òṣìṣẹ́ tó pọ̀ tí wọ́n fi ń kó ilẹ̀ yẹn ní òrèkóòrè. inú mi dùn gidigidi lórí ètò ìmọ́tótó èyí tí gómìnà wa Sínátọ̀ Ìbíkúnlé Amósùn gbé kalẹ̀ l'Ógùn State nítorí pé ìmọ́tótó ni ó ń borí àrùn bí ọyẹ́ ṣe ń borí òun. inú mi dùn gidigidi pé torí bí gbogbo àwọn èèyàn wa wọ́n ṣe máa ń lo àwọn gọ́tà inú ilé gbígbé ẹlòmíì títí ìjọba kò kún tó, ṣùgbọ́n fún ìdí èyí irú ètò tán gbé kalẹ̀ yìí ó fún wa nídánilójú wípé Ògùn State á jẹ́ state kan tí ó ní ìmọ́tótó. gbogbo àwọn nǹkan tí wọ́n sọ níbí la gbọ́, àwa náà gbà láti tẹ̀lé, ó sì dára pé kí gbogbo nǹkan kó wà ní ìmọ́tótó láyé ọ̀làjú yìí ló dára fún ìlera wa ni, fún ìgbé àlàáfíà wa ni, tá a bá lè ṣe bẹ́ẹ̀. ohun tó dára gidigidi ni ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe fún wa yẹn
nítorí pé tí ò bá sí ìmọ́tótó àìsàn máa wà ní gbogbo ìgbà, ṣùgbọ́n tí ìmọ́tótó bá ti wà kò sí àìsàn kankan nílùú mọ́. Then gbogbo gọ́tà ojú ọ̀nà tí àwọn èèyàn ń da nǹkan sí nígbà tán ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwa ìyálọ́jà yìí ó dìrọ̀ ká ṣe àtúnṣe tí àwa náà, torí pé nǹkan tí gómìnà wa ń ṣe ní ìpínlẹ̀ Ògùn nǹkan tó ń wú wa lórí gidigidi ni. A fún wọn ní mútọ̀ọ́yà àti nǹkan tán fi ń kó ilẹ̀ sí so that àwọn tó ń wo àgbègbè káàkiri wọ́n lè jáde láti lọ ṣiṣẹ́ wọn. A dẹ̀ fẹ́ káwọn èèyàn máa kó ìdọ̀tí sójú títì, ìyẹn la ṣe fún wọn ní nǹkan tán lè fi kó ìdọ̀tí sí. Bá ṣe bẹ̀rẹ̀ yìí nǹkan tó yé wa ni wípé tí àwọn èèyàn bá ṣe bẹ́ẹ̀ lọ Ogun State tá à ń wò bóyá bí ọdún 5 sígbà tá a wà yìí kò ní sí ìdọ̀tí lójú títì, ìdọ̀tí máa wà nínú nǹkan tí wọ́n fi ń kó ilẹ̀ sí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn tún ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí láti túbọ̀ ṣiṣẹ́ kárakára fún ìṣọ̀kan àti ìgbé àlàáfíà láàrin gbogbo ọmọ ẹgbẹ́ fún ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Gómìnà Amósùn ké ìpè yìí nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ níbi ayẹyẹ ìbúra fún àwọn ọmọ ìgbìmọ̀ tuntun ẹgbẹ́ náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn nípínlẹ̀ Ògùn, eléyìí tó wáyé ní gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12 ní Kútọ̀ lábẹ́òkúta ní ọjọ́ Ajé ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2014. Gómìnà wa lo àkókò náà láti tún tẹnumọ́ bó ṣe ṣe pàtàkì tó fún àwọn ọmọ ìgbìmọ̀ tuntun ẹgbẹ́ náà láti jẹ́ kí ìṣọ̀kan wà láàrin gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá. Wọ́n á lé kí gbogbo wa wá lọ fọwọ́sowọ́pọ̀ kó ṣe kan ní o. Tá a bá délé ẹni tí ó bá ń bí ẹ̀fẹ̀ náà ní o sì ká bẹ̀rẹ̀ ọ́. Á bá gbogbo ra wa mọ́ra tó fi jẹ́ pé ọmọ ẹgbẹ́ kan kò gbọdọ̀ lọ síta, kò gbọdọ̀ lọ síbòmíì láti máa gba ọmọ ẹgbẹ́ ó máa wọlé ni. Nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìbúra náà, alága tuntun ìgbìmọ̀ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ògùn olóyè Rọ́kìb Ọláwálé Adéníjì ẹni tó gbẹnu àwọn ọmọ ẹgbẹ́ yòókù sọ̀rọ̀ ṣàlàyé wípé inú òun dùn wípé ẹgbẹ́ APC nípínlẹ̀ Ògùn ti fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ti gbáradì láti fakọyọ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ó ní ìgbìmọ̀ náà ṣetán láti parí gbogbo aáwọ̀ tó bá wà láàárín àwọn ọmọ ẹgbẹ́ náà fún ìlọsíwájú àti àṣeyọrí ẹgbẹ́ yìí. We are determined to have a very strong, vibrant, highly disciplined state escort in the state. There has been no robbery, there has been no beating. Our position will remain very, very solid. Gbogbo àwọn tó sọ̀rọ̀ níbẹ̀ ló gbóríyìn fún gómìnà Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ ribiribi tíjọba rẹ̀ ń gbé ṣe fún ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn, tí wọ́n sì tún mẹ́nuba pàtàkì ìgbé ayé àlàáfíà láàrin gbogbo ọmọ ẹgbẹ́ APC gẹ́gẹ́ bí ọ̀nà kan tó lè mú ìlọsíwájú bá ìpínlẹ̀ Ògùn. Ìfọwọ́sowọ́pọ̀ wa ló jẹ́ ká débi tá a dé yìí. Èmi àwa tí wọ́n rọ̀ wá wípé ká padà lọ sílé lójúlé sójúlé ká máa lọ kéde ìrírí ìjọba APC. Ká máa lọ ẹgbẹ́ APC ká máa lọ kéde ìrírí iṣẹ́ takuntakun tí gómìnà wa tí wọ́n ti gbé ṣe ní ìpínlẹ̀ Ògùn. Olúwa dúró ti wá o. Èyí tí à ń rí yìí Olúwa jẹ́ kó pẹ́ nínú ẹgbẹ́ wa. Gbogbo ẹni members of the school ẹkú oríire wọn lọ́wọ́ ti pèsè alágbàrí dáadáa fún yín, ẹ jẹ́ ká ṣe wọ́pọ̀ pẹ̀lú wọn. Àwọn tí ò tí ìjọba ẹgbẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀, ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ kankan jà, ẹ jẹ́ ká lọ sí local government wa, ká lọ sí wọ́ọ̀dù wa, ká máa rọ̀ wọ́n, ká máa bá wọn sọ̀rọ̀, ká padà sílé.
ẹgbẹ́ ọlọ́run ẹgbẹ́ wa tẹ̀síwájú o. mo wá láti dá gbogbo ẹ̀yẹ ọmọ APC lójú pé ọlọ́run ló ṣe o kò ṣàkóso ọlọ́run ò lè ṣiṣẹ́ kó ṣe láàmú èyí tó ṣe yìí ó máa parí ẹ̀ torí pé kí ni nígbà tí ọlọ́run tó fẹ́ kẹwàá lókùn state ó ní kí àmóṣù dé kó wá kó wa kó òní pẹ̀lú ó ní kí ọba tó ń jẹ ní alákùnrin lórúkọ ẹ̀ máa jẹ́ adédọ̀tún ṣé ẹ̀ka gbọ́dọ̀ àbí ògbọ̀tún ṣé òkú sẹ́ni gbọ́dọ̀ àbí ògbọ̀tún. fún ìbéèrè tàbí àlàyé ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. ọmọ Ògùn ìṣẹ̀yà.